fast o. Fast ni. Small. Let me take it easy with you. Gbé bọ́ọ̀ mi o, kò bounce o. Ẹ̀yin lè rò bọ̀. Don't worry, let's go. Nice one. It's not easy. Start again. Better. Nice one, don't worry, leave it, look. Let's go. Hello, méjì. Ó ti ń rẹ̀ yín.
better like that. Let's see what's going here. Ooh. Ooh. Nice one. Hey. Hey. Last one. Hey. Are you ready? Yeah. Let's go. Let's go. Let's go. Hey, sorry. Hey. La la. Ah. Hey. Ẹ káàárọ̀ o. Ṣé bá a ní kó gbọ́ mi wá kí ọ kúkú gbé wá? Bye bye. Ẹni tí ẹjọ́ lọ́dà. Bye bye. Ẹ rí òkí wa.
ṣe fún mi bọ̀ yẹn ló jẹ́ kí mi gbọ́ wà kọ́ tó. Ai. Oh. Ai. Beta. Ai. Ai. Omo. No easy. Last two. Ai. Yeah. Last one. Ai. What's it go? So the after 10 kí n tó dé. Tó bá ti ṣe tán ni màá dé. Cut, let's go. Let's go. 1, 2. Catch for me. 3, 4, 5, 6, 7, 8, 9, 10. See, no be, no. Hey, let's go. Let's get out. Hey. Sí o bàtà fẹ́ sí ọ̀tọ̀. Wo bí tí màá yí lọ gbá bọ́ọ̀sì. Ẹ lò bẹ́ẹ̀ ẹ sì kò sí àti kọjá fèjì yín. Ẹ wá dúró síbẹ̀ yẹn náà kí n wo bí ẹ rí bọ́ ìta lẹ gbá bọ́ọ̀sì. Ìta bá wo bọ́ọ̀tẹ̀ mú bí báyìí. Ṣé kí n sún kìíní sẹ́yìn? Ẹ filẹ̀ bẹ́ẹ̀ ẹ filẹ̀ bẹ́ẹ̀. Oh! Oh! Chai. Hey. Last two. Finish. Ọmọ mi ní para mi. Hey. Let's go.
No. Better like that. Let's go. That's all magic. Nobody ever show fun. But we're back in Kiri. Ebi mo sọ fẹ́ nìkan lá nígbà tí mi àti Professor Dawud jọ ń sọ̀rọ̀ pé àwọn ọmọ ẹ̀sìn wò bí màá wọ̀. Mo sọ̀rọ̀ Islam lálẹ́ àná tó pọ̀ fún Professor Dawud. Mo ní àti Islam. Let's go. Better 1. Two. Don't worry, leave it. 2, 3, 4, 5, 6, 7, 8. Get up. Let's go. 9, 10. Ọmọ mo jara mọ́lẹ̀ ni ọmọ. Tí ẹ bá stretch ẹ máa ń fi lẹ̀. Wo má lè ní parí. Mo ti ń bọ̀ lọ jábọ̀ padà sí. Better. Try. That's all. No! Hey.